20,000 naira táwa fẹ́ kó fún mọ́mí Sheriff òun nìyí. Mọ́mí Sheriff ẹ dìde ńlẹ̀ ẹ má wọrí. Ó túmọ̀ ti kúnlẹ̀ mọ̀ ṣe kọ́ tún lè bá lè kó bàtà. 20,000 naira tí a fẹ́ fún wọn òun nìyí. Ẹgbà lọ́wọ́. 20,000 naira. Ẹ ṣé o, ẹ ṣé sá o. Bàbá rẹ̀ máa bọ̀ rẹ̀. Ọ̀gbẹ́ni ẹni tó gbé wa wá nìsín. Àánú àríwọ̀ndún ayé yìí o, ẹ bá ló pàdé. Àwọn náà tún fún wa ní 2,000 naira nìsín. 2,000 naira ẹ jẹ́ kán wá. Mo lè má ṣe ojú wọn bọ̀ àlè káwọn èèyàn mọ̀ pé àwọn náà fún wa ní 2,000 ní ìsìn fún Sheriff ní ọlọ́kadà tó gbé wa wá. Ẹ wá gba 2,000 ẹ kó wa. Ẹ wá gba ìwà kó fún wọn. Ọlọ́kadà tó gbé wa wá ní àwọn náà tún fún wọn ní 2,000 naira fún Sheriff. Wọ́n fún wa ní 2,000 naira fún Sheriff. Nàìjíríà ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Sheriff o. Ọmọ ọdún 14 lórí ó tún dé ìtàn 28 years ó tún jókòó láti bó oṣù méjì mi níbí lọ ó ní mo jókòó tí mo fàgbẹ́ mo fàtọ̀ ẹ̀jẹ̀ ṣàánú mi lórí ẹjọ́ ètò rẹ̀ lọ́wọ́ àgbàdo kò ní wọnú owó yìí ẹ ṣàánú mi o. Sheriff is 27 years of age ṣùgbọ́n ohun tí màmá yìí sọ fún wa ni wípé Sheriff pé ọmọ ọdún 14 14 years kó tó di pé ó bẹ̀rẹ̀ sí rìn. Lóòótọ́ lára àwọn ọmọ tí a lè pè ní special child òun náà ni Sheriff wà. Àmọ́ síbẹ̀ Sheriff ń rìn ọmọ tó lè rìn ni bó tilẹ̀ jẹ́ pé irin ẹ̀gàn inú ò jàgìrì. Lójijì ṣàdédé ni ìyá Sheriff ní Sheriff ṣubú. Láti ìgbà tí Sheriff tó ti ṣubú òun náà ló ti di wípé kò wá lè rìn mọ́. 27 years of age ni Sheriff ṣùgbọ́n bó ṣe ṣubú tí ò lè rìn mọ́ láti ìgbà náà ló ti jẹ́ wípé ojú kan tó bá wà ibẹ̀ náà ló máa ṣe gá sí ló máa ṣẹ̀yọ́ sí. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ojú kan ọ̀hún náà ló máa ń ṣe é sí. Eléyìí ló jẹ́ ohun tó jẹ́ wípé ó máa ń gba omijé púpọ̀ púpọ̀ lójú màmá ẹ̀. Kódà tí àwọn aládùúgbò náà tí wọ́n tún jẹ́rìí sí. Ìlú Abẹ́òkúta náà ní ibi tí wọ́n ń gbé. Ẹ wo abiyamọ bó ṣe ń sunkún tó bẹ̀rẹ̀ sí sun ẹkún lórí ọmọ. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wo post yìí ẹ mà ní sunkún kíkorò lórí ọmọ ẹ ní sunkún ìbànújẹ́. Látìgbà tí Sheriff ò ti lè dìde náà ni oríṣiríṣi àìsàn ti bẹ̀rẹ̀ sí kọlù tó sì jẹ́ wípé a nílò láti gbé Sheriff lọ sílé ìwòsàn fún ìwòsàn tí ó péye àti pàápàá kó lè bẹ̀rẹ̀ sí rìn padà. Ìdí èyí náà ló ń jẹ́ ká kí sí gbogbo ẹ̀yin ènìyàn ni màmá ẹ̀ fi ní ká bá àwọn bẹ gbogbo ẹ̀yin èèyàn káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú òpó yìí láti ṣàánú Sheriff kó tiẹ̀ dìde kó bẹ̀rẹ̀ sí rìn bó tilẹ̀ jẹ́ pé ìrìn náà ò jagere àmọ́ kọ́mọ náà kó yé ṣẹ̀yọ́ kó dẹ̀ yé ṣe gá sójú kan. We are appealing to every individual watching this video to please, for God's sake, whatever you have, iyekíye tí ẹ̀yin bá ní ẹ bá wa fi sí àkáǹtì yìí fún Sheriff ká lè fi ṣe ìtọ́jú Sheriff. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa kò ní ṣọmọ fún wa kò ní ṣọkọ kò ní ṣaya o. Account number 20 46 56 59 34 First Bank ní account number lẹ́ẹ̀kan sí 20 46 56 59 34 First Bank ní Skeledi ọmọ Perry Media Concept. Gbogbo wa pátápátá tá a nílò ìrànlọ́wọ́ àwa náà àárí ìrànlọ́wọ́ gbà. Àwa ní sunkún lórí ọmọ. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sọ́kọ kò ní ṣẹlẹ̀ sáya kò máa ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa. Ẹ bá wa pín fọ́nrán yìí káàkiri dé ọ̀dọ̀ àwọn tó tún lè ṣe ìrànlọ́wọ́ fún ọmọdékùnrin yìí.